Ẹ kú ojúmọ́ o. Ìròyìn kan tó dé ló fa ọ̀rọ̀ tá fẹ́ sọ nísìn lórí bí àwọn Boko Haram bí wọ́n ṣe rí wọn mú ní Ọ̀yọ́, bí wọ́n ṣe wá lórí tírélà àti gbogbo ẹ̀. Fídíò wà tó ti ń sọ káàkiri pé bí wọ́n ṣe ń wá sí ilẹ̀ wa. Àwọn èèyàn dẹ̀ ti ń sọ oríṣiríṣi nǹkan tó yẹ ká ṣe. Àwọn kan sọ pé ọ̀gá àwọn DSS ó sọ pé káwa náà bẹ̀rẹ̀ sí fún ara wa ní ohun ìjà ká lè máa fi gbara wa lẹ̀, ká lè fi defend ara wa. Àwọn kan sọ pé àsìkò ti tó fún nǹkan tí wọ́n ń pè ní state police, kí each state kó ní ọlọ́pàá tiẹ̀ yàtọ̀ sí Nigeria Police Force. Àwọn kan dẹ̀ sọ pé gbogbo nǹkan tá à ń sọ yìí, ọ̀rọ̀ insecurity o àti gbogbo ẹ̀ ó ní í ṣe pẹ̀lú ètò bí Nàìjíríà ṣe wà. Nǹkan táwa náà dẹ̀ ń sọ nìyẹn pé ọ̀rọ̀ insecurity ò kì í ṣe ọ̀rọ̀ state police. Torí tẹ́ bá la ní state police, Nigeria Police Force wọ́n tẹ̀ ti sọ, àwọn tán fẹ́ ṣe, wọ́n ti sọ pé àwọn ó máa wà under the Nigerian police system. Mi mọ̀ bọ́n ṣe fẹ́ work it out. Tá bá dẹ̀ rántí nígbà tán ṣe Àmọ̀tẹ́kùn, ńṣe náà kọ́kọ́ yarí pé àti ẹ̀ lè ṣe Àmọ̀tẹ́kùn. Meanwhile, tá bá ṣe police o àbí Àmọ̀tẹ́kùn àti gbogbo ẹ̀ o, ilé ẹjọ́ tán máa kó wọn lọ ní control lórí ẹ̀. That's why tó ṣe jẹ́ pé àwọn tán bá ti rí mú nú wọn, tán bá ti mú wọn, wọ́n á tú wọn sílẹ̀. Wọ́n á ní wọ́n ń ṣe repentant, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo. Àwọn náà tún máa padà wá tí wọ́n máa wá ṣe gbogbo nǹkan tó ń ṣe. So àsìkò ti tó fún wa láti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ìṣèlú ni. Ìṣèlú là ń sọ, kì í ṣe òṣèlú o. Àwọn òṣèlú wà níjọba. Àwa tá fẹ́ ṣe ìṣèlú la máa wá sọ fún wọn pé ọ̀nà tá fẹ́ gbé kínní ìgbà nìyí. Ìdí tá fi ń sọ nìyẹn pé ọ̀rọ̀ Yorùbá referendum tá à ń sọ yẹn, inú annexure tó wà ńbẹ̀, a ti sọ pé àwa la máa ní control lórí internal security wa, àtọlọ́pàá ni o, àtológun pàápàá. Àwa la máa ní. Tá bá dẹ̀ ní control lórí ọlọ́pàá wa, àwa la mọ̀ bá ṣe máa yanjú gbogbo ọ̀rọ̀ báwo ni ta ló máa ṣolórí, ta ni ò ní ṣolórí. Yàtọ̀ sí yẹn, a ń láti tún ní ilé ẹjọ́ tiwa. Kì í ṣe irú ilé ẹjọ́ tán ní nísìn tó jẹ́ pé gbogbo ilé ẹjọ́ ó tún wà lọ́ndà ìjọba àpapọ̀. Débi tó yẹ pé tán bá múyàn ní Ọ̀yọ́, wọ́n á ní kán gbé lọ sí Abuja, wọ́n á tún lọ yọ́ lẹ̀ ní Abuja àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. A ń láti ní ilé ẹjọ́ tiwa tó máa ṣèdájọ́ fún wa, láti kékeré ilé ẹjọ́ tó ń pè ní magistrate court títí dé olórí wọn tó ń pè ní Supreme Court ní ọ̀dọ̀ wa fún àwọn tó bá ṣẹ̀ sí òfin tá a dá nílẹ̀ wa. So ìdí nìyẹn tá fi ń sọ fún àwọn èèyàn wa pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ máa níbọn tiwa, ẹ jẹ́ ká lọ nígbà, ẹ jẹ́ ká lọ láwo. Ẹ jẹ́ ká sọ fáwọn òṣèlú wa kán ṣe referendum yẹn tó máa fún wa lágbára láti ṣe ìṣèlú. Ọ̀rọ̀ ìṣèlú wa ló wà nílẹ̀, kì í ṣọ̀rọ̀ òṣèlú. So tá bá lè ṣèṣèlú yẹn bá ṣe fẹ́ kílẹ̀ wá rí lélẹ̀, irú Nàìjíríà tá fẹ́ lélẹ̀, gbogbo ohun tá à ń sọ yìí kò ní sí ńbẹ̀. So gbogbo irú tá à ń sọ hadas kìíní kan, open grazing kìíní kan, nídìí àti bẹ́ẹ̀ nìkan kan rojọ́ lórí ẹ̀. Nǹkan tá bá fẹ́ àfẹ́ náà ni ọ̀rọ̀ tá dẹ̀ ń sọ ni. So gbogbo ìpàdé tá bá ń ṣe, gbogbo ìwọ́de tá bá ń ṣe, gbogbo ọ̀rọ̀ tá bá ń sọ, ẹ jẹ́ ká fi tó àwọn òṣèlú wa létí àtàwọn olórí wa nílẹ̀ wa, èyí tó jóṣèlú àti tí ò jóṣèlú nínú wọn, ká fi tó wọn létí wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ referendum tá à ń sọ yìí ni o. Ẹ jẹ́ ká dìbò fún bá ṣe fẹ́ gbé ìgbésí ayé wa. Tá bá ti dìbò fún, kò sẹ́ni tó lè, tán bá fẹ́ bá wa rojọ́ lórí ẹ̀, orí òfin wa náà máa rojọ́ lé lórí, kì í ṣe orí òfin tiwọn. Torí nǹkan ṣe ń gbà Àmọ̀tẹ́kùn nìyẹn. Òfin wọn ò fàyè lẹ̀ fún kinní kan, òfin wọn ò fàyè lẹ̀ fún igbá. Nǹkan tí Attorney General yẹn ń sọ nìyẹn.
tá a bá dẹ̀ wo ohun tó ń bá lọ nísìn, even tá a bá la ní state police àbá ní whatever local government police, nígbà tó bá jẹ́ pé ìjọba àpapọ̀ ló ń sanwó local government, báwo ni police yẹn ṣe fẹ́ ṣe hùwà yàtọ̀ sí nǹkan tí federal government yẹn bá fẹ́ sọ. So gbogbo nǹkan tá à ń sọ yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣèlú wa, ọ̀nà tá a dẹ̀ fi lè gbà padà, ọ̀nà yẹn náà ni ká ní ìbò tiwa tó fún wa láṣẹ, ìyẹn náà ń pè ní legitimacy, tó fún wa láṣẹ láti ṣe ètò ìlú wa, láti ṣe ètò ilẹ̀ wa bá a bá ṣe fẹ́ kó rí, bẹ́ẹ̀ yẹn náà ló dẹ̀ ṣe máa rí. Ọlọ́run á fún gbogbo wa ṣe o. A ní ká kàn sáré sọ ilé yìí nítorí ìròyìn tá a gbọ́ ni. Inú wa dẹ̀ dùn bó jẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ ìṣẹ́jú márùn-ún kò yẹ kó pọ̀ jù láti fi máa ṣe ìdáròrò lórí gbogbo nǹkan tá à ń ṣe. Ẹ ṣé púpọ̀, ẹ ṣé.